dédé ìwòyí. Mo kí ọkùnrin, mo kóbìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà. Níbikíbi tẹ́ bá ti ń wò mí lónìí káàkiri àgbáyé, tó bá jẹ́ pé àárọ̀ ni ẹ̀yin wà, mo kí yín pé ẹ káàárọ̀. Tó bá jẹ́ ọ̀sán, ẹ káàsán, tó bá jẹ́ alẹ́, ẹ káalẹ́. Ojúmọ́ tó mọ́ wa lénìí, ojúmọ́ ire ni, ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú, ojúmọ́ àìkú, baálẹ̀ ọ̀rọ̀. Orúkọ mi ni Dr. Abolade. Èmi ò wá síta láti wá parọ́ fún yín. Nǹkan tí ò yé wa nípa bí a ṣe lè lo ewé àti egbò, òun ni mo gbé mi wá síta láti wá ṣàlàyé fún wa. Torí àwọn kankan wà nínú ewé àti egbò, wọn ló ń jẹ́ ká bá wọn ṣèṣekúṣe. Àwọn kan sọ pé oògùn ò dáa. Ó ti yé yín, àwọn ará bí wọ́n lóògùn ò dáa. Ẹ dákun, sí oògùn ò dáa. Ẹni tó rí ń fọ́ ń sìn, ẹni tí orí ń fọ́, ẹ dákun, tí ẹni bẹ́ẹ̀ bá lóògùn torí fọ́ yẹn bá lọ, ẹ dákun, ṣé kò dáa ni? Ẹni tí inú ń run, tá wá jẹ ewé àtegbò, tá wá ṣe àgbo fún un, tó wá lò ó, tálàáfíà tó ẹni yẹn, ẹ dákun, ṣé kò dáa ni? Kí náà ń pè lóògùn gan? Oògùn náà ni pé a mú ewé kan báyìí, a wá papọ̀ mọ́ kejì, ó wá fún wa ní nǹkan tá a fẹ́. Oògùn ti bẹ̀rẹ̀ nìyẹn. Oògùn dàbí pé ká mú wáyà méjì, a wá fi kanra wọn, a fi gílóòbù sí, ó wá taná. Láti bẹ́ẹ̀ lòògùn ti bẹ̀rẹ̀. Ẹ má jẹ́ ká bá wọn dásà pé oògùn ò dáa. Bàbá màmá, tébi bá ń pààyàn, à ń jẹun ni. Ìtumọ̀ oògùn nìyẹn o. Tébi bá ń pa èèyàn báyìí, ìyẹn gbọ́dọ̀ jẹun ni. Tá a bá jẹun, tébi bá ń pa wá, ìṣòro dé o. Àtèmi àtẹ̀yin, a ní rí ìṣòro. Wọ́n wá fún wa lénìí, oògùn Ipake ni, oògùn ẹni tó sòpá, oògùn ẹni tó sòpá, oògùn ẹni wá fún wa lénìí. Ẹ̀yin lólùfẹ́ mi pátápátá ní lóko lẹ́yìn òdì, mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Ẹ̀yin tí ẹ̀ ń wò mí, ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ̀ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìbànújẹ́ ò ní wọlé tọ̀ wá. Gbòrògbòdò ayé kò ní lù fún gbogbo wa jó. Àwa tá a bá ń ṣiṣẹ́ ìjọba, ọkọ́ ọba àdá ọba ò ní sá wa lẹ́sẹ̀. Àwa tá à ń ṣiṣẹ́ ọwọ́, àní gbaṣẹ́ ẹjọ́, àní gbaṣẹ́ ọ̀ràn. Àwa tá à ń ta ọjà káràkátà, àtàjèrè ni a máa tà. Ìwọ tó bá jẹ́ babaláwo ní ẹni àbóníṣègùn, dákun bá mi ṣí àṣẹ yìí kó lè jẹ́ fún ẹ. Ẹ má wá jẹ́ ká jẹ́ àdánìkànjẹ. Kó jẹ́ pé àwa nìkan la máa jàǹfààní ẹ̀. Ẹ jẹ́ ká pín kinní fún àwọn ẹlòmíì tí wọ́n ní nǹkan yìí lára, káwọn náà lè ṣe fúnra. Lẹ́yìn gbogbo nǹkan tí mo mú wá yìí, àwọn nǹkan tá a lè ṣe fúnra wa ni. Àwọn nǹkan tá a lè ṣe fúnra wa tó sì jẹ́ pé wíbẹ̀ jẹ́bẹ̀ tọ́lọ́run ó ń bẹ lára àwọn iṣẹ́ yìí. Tí mo mú wá fún wa yìí, ó dájú, àmọ́ Elédùmarè ó dájú jùlọ. Kí la máa lọ wá fún ẹni tó sòpá? Ẹ jẹ́ ká lọ wá ẹ̀tùbọn tá a mọ̀ sí gunpowder original. Ó dúdú báyìí, ó máa ń tàn mọ̀nàmọ̀nà, ó máa ń shine. Dúdú ni, àwọn máa ń tàn mọ̀nàmọ̀nà. Ẹ̀tùbọn original yìí àti àgbà, kí ló ń pè ní àgbà? Bá dọ́dọ̀ àwọn eléré ọmọ, àgbà pẹlẹbẹ kò sí lára ọwọ́ tó mi ń bì báyìí ni. Kì í ṣe àgbà àárín o. Àgbà ó máa ń fẹ̀,
ó rí róbótó báyìí. Ìmí máa ń tó tí mo ṣe ṣe ọwọ́ yìí, ìmí máa ń tó báyìí tí ó tóbi, á fẹ̀. Ẹ ká lọ wá ágbà ẹyọ méjì, ágbà ẹyọ méjì. Ẹ jẹ́ ká fọ́ ágbà yẹn. Ẹ̀gúsí tó wà nínú ágbà yìí òun là á lọ̀. Á lọ̀ pẹ̀lú akọgùn. Ẹ mọ̀ tán pè lákọgùn? Wá dọ́dọ̀ àwọn eléwé ọmọ. Ẹ sọ pé ẹ fẹ́ ra akọgùn. Akọgùn yẹn tẹ́ bá rọra fi kan inú, ó máa ń korò díẹ̀ níwọ̀nba tiẹ̀. Ẹ̀tùbọ́n àti ágbà ẹyọ méjì pẹ̀lú akọgùn. Ẹ jẹ́ ká gún papọ̀. Tá a ti gún pọ̀, ẹ jẹ́ ká fi nǹkan kù. Ágbà yẹn, ẹ jẹ́ ká lọ̀ dáadáa kó kúnná. Ká gún mọ́ akọgùn. Ṣó ti yé yín? Àti ẹ̀tùbọ́n original. Ẹ̀tùbọ́n yẹn níwọ̀nba ni ẹ jẹ́ ká ṣe. Ká wá kù, ká fi ajọ̀ ká fi kù. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Ẹ bá mi share àwọn program yìí. Ẹ bá mi like ẹ̀. Ẹ drop comment nǹkan tí ò bá yé yín. Ẹ béèrè. Màá ṣe àlàyé fún yín lọ́pọ̀lọpọ̀. Ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, ẹ̀yin tẹ́ ń fún mi ní ẹ̀bùn. Mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín o. Ọwọ́ afúnni òkè òkè ló máa ń gbé. Ọwọ́ afúnni òkè ló ń gbé. Ẹ ní ráhùn owó. Ibi tí ẹ ti mú owó náà, ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Ẹ̀yin tí ẹ ń share program mi, àkàndùn ò ní mú yín lọ́wọ́ o. Àmọ́ ẹ dákun, mo bẹ̀ yín ni. Mo fi adániwáyé fi bẹ̀ yín. Tí mo fẹ́ lọ́wọ́ yín olólùfẹ́ mi náà ni pé ẹ bá mi subscribe sórí ìkànnì yìí. Ẹ bá mi like àwọn program yìí. Ẹ bá mi share ẹ̀. Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́. Ṣé a ti lọ̀? A ti kù. Ó ti kúnná dáadáa. Ẹ jẹ́ ká wá òrí. Òrí yẹn la mọ̀ táwọn olóyìnbó ń pè ní shea butter. Shea butter. Ẹ jẹ́ ká gùn tá a ti lọ̀ tó ti kúnná yìí. Ẹ jẹ́ ká dà sínú òrí. Ká wá pò mọ́ òrí. A lè kó sínú ike ọlọ́mọrí kan. Ká wá pò papọ̀ mọ́ra wọn. Báwo la ṣe máa lò ó? Ẹ jẹ́ ká lọ wá ògì tá a mọ̀ sí ẹ̀kọ gbígbóná. Ògì múmu. Ká máa bu díẹ̀ síbí kan àbí síbí méjì. Ká máa bù sínú ògì tó gbóná ni ẹ̀kọ gbígbóná. Ká máa bù síbẹ̀. Ká pò papọ̀. Ká máa mú. Pẹ̀lú ògo Ọlọ́run àtìlẹ́yìn àwọn tó láyé. Tá a bá ń lo ògùn yìí, tá a ń lò ó ṣe yẹ ká lò ó. Ìpá yìí yóò máa yọ díẹ̀ ni. Ìpá yẹn ni àwọn olóyìnbó ń pè ní hernia àbí? Yóò máa kúrò díẹ̀ ni. Kò jù báyẹn lọ lórí ògùn Ipake. Tó jẹ́ pé yẹn ṣe ń darapọ̀ mọ́ mi ni. Orúkọ mi ni Dr. Azeez Abolade. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́ o. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ògùn Ipake náà ni mo mú wá fún wa yìí. Ẹ dákun ẹ bá mi share ẹ̀ káàkiri fún àwọn èèyàn. Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́. Tó bá dìgbà míì, màá tún mú míì wá. Ire o. Ó dìgbà kan náà.